Kini mo ṣe, kini mo ṣe, kini mo ṣe, kini mo ṣe. Ayé tẹ́ bá doyin ẹ má ta wá, ayé tẹ́ bá dodò ẹ má gbé wa lọ tọmọtọmọ o. Kí la ṣe? Ẹ̀bẹ̀ la bá yé o, ayé má kọjú jàdà wá. Ẹlẹ́lẹ́ yìí o, mo kí wa káàárọ̀, mo kí wa kọ̀ọ̀sán, mo kí wa káàárọ̀, mo kí wa kú ọ̀sán, mo sì kí wa kú ìyálẹ̀ta, mo sì kí wa kú àṣálẹ́ o. Ẹ̀ka àlẹ́lẹ́ yìí o. Ìyálé ilé, baálé ilé, ìyálọ́jà, bàbálọ́jà, ẹ̀yin màjèsí inú ilé ńbọ̀lẹ́wà. Bọ̀dá akọ̀wé àti ìdílẹ̀kẹ̀ ọyẹ ẹ̀sẹ̀nukẹ́mú, ẹ̀sẹ̀nukẹ́mú, ẹ̀sẹ̀nukẹ́mú. Kí ni wọ́n á wí bọ̀dá ẹgọ̀ fún un tẹ́ sọ̀hún? A máa kọ́gbọ́n ni. Tọ́ ọ bá jogún ọgbọ́n lọ́dọ̀ bàbá rẹ̀, gbọ́gbọ́n tí bàbá ẹlòmíì kún kọ́gbọ́n rẹ̀ lè kún kẹ́kẹ́. Tọ́ ọ bá lọ jogún kíníkan lọ́wọ́ bàbá rẹ̀, tọ́ ọ wá kún èyí tó jogún lọ́wọ́ bàbá rẹ̀, ojú kan náà lọ́ wà. Dé odò tí ọ̀lẹ́jà nú. Ọ̀yá ẹ jẹ́ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́. Iṣẹ́ wo ni mo fẹ́ fún wa? Àwọn ẹ̀dá kan ń bẹ tó jẹ́ pé wọn kì í wá ìlọsíwájú ẹni, ìfàsẹ́yìn ni wọ́n máa ń wá. Wọ́n á máa wá béèrè pé torí kí wọ́n fi lè mọ bó ṣe tó àti ibi tó kù sí, wọ́n fa ọmọ fún wọn nìkan mọ́ wá kọ́ṣẹ́ lọ́wọ́ rẹ̀. Ọmọ yìí ni wọ́n máa béèrè ọ̀rọ̀ wọn ní báwo lọ̀gá rẹ̀ ti ń ṣe, àní ń tọ̀ báyìí ṣàdédé lójijì. Ìwọ tó ti ń kawó lábàdẹni tí ń bá wọn gbẹ́ kànga, gbogbo etí tí ń gbọ́ mi ọ̀rọ̀ yín ò ní dàrú o. Àmọ́ yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ iléèwé tó kàwé tó jáde yunifásitì tó ní first class ọ̀kadà ní gùn. Iṣẹ́ tẹ́lòmíì ń ṣe kò yẹ ká bá ń bẹ̀, ṣùgbọ́n kí ló wá fẹ́ ṣe? Kò sálè jalè. Àwọn ọ̀tá ìlọsíwájú inú ẹbí wọ́n pọ̀, ọ̀tá ìlọsíwájú inú ọ̀rẹ́ wọ́n pọ̀, ọ̀tá ìlọsíwájú iléeṣẹ́ wọ́n pọ̀ o. Tí ẹnìkan bá wà ládùúgbò tí ń tajà tiẹ̀, àwọn ẹ̀dá burúkú kan bẹ, wọ́n sì so gbogbo ará àyókù, wọ́n ó so wọn lọ́wọ́ kọ́, wọn ò ní gé wọn tà. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀, ẹ kọ́ntínú o, ẹ bá irú yín bòde, ẹ bá ń bòde, ẹ kọ́ntínú. Ẹ rí tí ẹ̀dá kì í fi ní ìjákulẹ̀, tí ìlọsíwájú ẹni fi máa ń dàgbà sí, òun ni mo ta fẹ́ fi lélẹ̀ yìí. Wọ́n láàrin pa láàrin há ní màrìwà ọ̀pẹ ní tí sọ̀sọ́. Ogun ọ̀pọ̀lọpọ̀ ogun ló yí màrìwò ká, láàrin wọn ni màrìwò sì yọ tọ́sọlá tọ́sọrọ̀ ńbẹ̀. Ogun ayé ò ní borí wa. Ẹ lọ bá ń tọ́jú màrìwò ọ̀pẹ. Ẹ gé tìdítìdí, ẹ yọ. Ẹ má bẹ láàrin, ẹni wọ́n bá yín bẹ kọ́ wọlẹ̀. Ẹ bá ti yọ jáde, ṣé àmọ́ ipò yóò di ẹnu pọ̀ ni? Ẹ wá sí gbogbo ẹ̀yà kò ṣe wẹ́lẹ́wẹ́lẹ́. Iṣẹ́ yìí oníbejì ni o. Ẹ mú gègé yín àti tákàdá yín kẹ́mẹ́ ikọ́ o. Màrìwò ọ̀pẹ, ewé ìṣáájú, ewé ojú oró, ewé òsínbàtà. Ẹranko kan bẹ nígbà wọ́n ń pè é ní ẹtu. Ẹtu kọ́ ni mo pè o, ẹtu. Yóò wá jẹ́ ọwọ́ ẹtu, ọwọ́ méjèèjì iwájú, ọwọ́ òkété, ọwọ́ méjèèjì iwájú, ọwọ́ àfèrèmọ̀jò, ọwọ́ méjèèjì iwájú, ọwọ́ èṣùó, ẹranko kan ní jẹ́ bẹ́ẹ̀, ọwọ́ rẹ̀ ti wájú méjèèjì, ọwọ́ ọ̀kẹ́rẹ́, ọwọ́ ọ̀gà méjèèjì àtàwọn nǹkan míì náà tá a fi kún. Tá a bá sa gbogbo èlò rẹ̀ jọ tán, tá a parí ẹ̀ tán, ọṣẹ tó bá wù ni là á fi pò ó. Á wà pò ní lọ́fíńdà grace. Àwọn èèyàn mi lórílẹ̀‐èdè Benin wọ́n á pè é ní grass
pàfúùmù grass tá a bá parí gbogbo ẹ̀ tán gbà tá a ra gbogbo nǹkan kan àti nǹkan kan sí tán ẹ̀sìn ò déédéé lóró ayé náà lọ kẹ́sìn lóró o ṣe mọ̀ pé bí àtọ́dún mẹ́ta sẹ́yìn àwọn èèyàn ń wò wá pé bọ́yá àgọ̀ kù sẹ́ni sì mórí ń sẹ́wú àwọn kan tẹ̀ sọ pé ẹ̀yin má wò yẹn náà ẹ̀yin kan máa kó sílẹ̀ èrè tíṣà ò sí lọ́rùn o ojú ayé yìí náà ni tíṣà ti gbọ́dọ̀ kéré rẹ̀ àṣedànù kí ò sí mọ́ àṣejèrè ló kù gbogbo èyí tá a ti fún yín láti bí ọdún mẹ́ta sẹ́yìn ẹ máa mú mi tọ́ ẹ máa mú mi tọ́ ẹ máa mú mi tọ́ iṣẹ́ táwa jókòó tì nìyí tá a bá parí iṣẹ́ yìí tán tó bá pò ní gíláàsì ìyẹn máa wẹ̀ ẹ́ ni ó ní bó ṣe máa wẹ̀ ẹ́ tí oṣù bá ẹsẹ̀ bẹ̀rẹ̀ gbàrà èèyàn máa lò ó tóṣù bá dá méjì èèyàn ó lò tóṣù bá ti parí èèyàn ó tún lò ẹ̀mẹ́ta là á máa lò láàrin oṣù iṣẹ́ yìí dáa ni o èèyàn kan lè ṣe é tí ó pin fọ́gọ́rùn èèyàn ẹ má gbàgbé pé mọ̀tá ní kókó òun ò fi ilẹ̀ pé o nígbà tó ń lọ ṣe é fún yàn tó máa sọ pé kíní ìkù díẹ̀ káàtó ẹ kù díẹ̀ káàtó torí pé ọ̀njàlè ogun ni ọ̀kẹ́kọ̀ọ́ ogun mọ̀jáde bàbá mi bá dọ́dọ̀ wọn má tó fún wọn ní kíní kan wọn má dọ́dọ̀ mi o àbùkù lọ́kàn o èyí tá a bá ti fi ilẹ̀ fún yín tó pé ẹ máa mú mi sí báwo ni wàá ní àgbo rẹ̀ ọṣẹ ní okùn àgbo ẹ máa bá mi bọ̀ ń bọ̀. Táwa yé mi ń dènà mí. Ẹ̀yin abiyamọ. ká má gba ara wa lásìkò ẹ bá mi wá ìwé abọ́jọ́ yìí ọ̀gọ́mọ̀ ọ̀pẹ lára ọ̀gọ́mọ̀ tá a lò fún tàkọ́kọ́ tọ́ra pín sí méjì ni ọ̀gọ́mọ̀ kejì ìlàjì rẹ̀ kejì òun la fẹ́ lò síbí ewé ìṣáájú ẹ̀rùn ẹ̀là yẹn wà pọ̀ kódà yẹn fẹ́ tó ke ọ̀dà kan bẹ́ẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ àìdán iyekíye àìdán ni àgé wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ á kó lérí màrìwò ọ̀pẹ òun ni ó wà nísàlẹ̀ síwájú ká tó kọ́ màrìwò ọ̀pẹ sísàlẹ̀ ọbẹ̀ kan ń bẹ wọ́n ń pè ní ọbẹ̀ ìlàsẹ̀ yìí ó jẹ́ méje ọbẹ̀ ìlàsẹ̀ yìí ni ó wà nísàlẹ̀ á wá kó màrìwò ọ̀pẹ á kó lé lórí tábà ti kó màrìwò ọ̀pẹ lé lórí á wá da ẹ̀rùn alamọ lọ́pọ̀lọpọ̀ á dà sí lórí tábà ti dà sí lórí á wá kó àìdán á kó bò lórí ẹ ti kó bò egbò túdè lọ́pọ̀lọpọ̀ ewé ìyálóde pupa àti funfun ewé àjẹ́ ọ̀bàlẹ́ mo rò pé ń gbọ́ dáadáa báyìí o ẹ̀rẹ́lẹ̀ rẹ̀ àti èyí tó wà lórí rẹ̀ mọ́tòmọ́ ẹ̀rẹ́lẹ̀ èyí tó rẹ̀ dà sílẹ̀ fúnra rẹ̀ àṣà yọ pọ̀ pẹ̀lú tútù tó wà lára rẹ̀ àjà akòlè lórí egbò túdè lọ́pọ̀lọpọ̀ ẹ ti ṣe bẹ́ẹ̀ ẹ ti ka gbogbo ẹ̀ ó ti pé tó ewé ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlà ewé àlùpàyídà àtàwọn nǹkan rẹ̀ tó tá a bá parí àgbo yìí tán á sì sàárà kan fún tá a bá ka gbogbo èlò rẹ̀ tó pé tán á sì sàárà kan fún sàárà tá a bá wà ṣe gbogbo ayé ní ọ̀bànújẹ́ tó o bá lo àgbo yìí tó ẹlòmíì lè máa bẹ̀rẹ̀ pé àgbo yìí ṣé gbogbo oṣooṣù náà là á máa kàgbo rárá bọ́ ẹlòmíì bá ṣe fẹ́ràn rẹ̀ sẹ́mọ̀ pé ẹlòmíì ó wà lẹ́yìn odi kọ̀ráyè pé yóò máa kàgbo rẹ̀ ṣùgbọ́n ẹni fi ń da kọjá pé ká sa èlò àgbo yìí ká kó ránṣẹ́ sẹ́ni náà kọ́ wẹ̀ ẹ́ kó sè é kọ́ wẹ̀ ẹ́ kọ́kọ́ fi lo ọṣẹ rẹ̀ yìí bí ẹ̀mẹ́ta kọ́ máa wá lo ọṣẹ rẹ̀ lọ ọmọ ìyá mi tó bá lo sẹ́yìn ọ máa ga sí i níjojúmọ́ ni iṣẹ́ yìí lágbára o ó sì dáa o ṣùgbọ́n ọlọ́run ọba tó léwé tó lè gbò ó lágbára jù ú lọ àmọ́ tó bá lò ó ní kábàámọ̀ nǹkan rẹ̀ kàn máa dáa sí ni àwọn ẹni ibi tí wọ́n bá ti láwọn oṣù ọláburú wọ́n kàn rí pé wọ́n ń jẹ̀bi ni wọ́n tún máa tọrọ jẹ lọ́wọ́ rẹ̀ ni wọ́n kàn rí pé ń dáa fún ọ náà ni kò lè yé wọn kò lè yé wọn
níṣojú ọ̀sán òun lálẹ́ fi dé, níṣojú alẹ́ ilẹ̀ fi sú, níṣojú òru làárọ̀ fi dé, níṣojú wọn lọ́ọ́ máa gbé dáadáa sí. wọ́n má lọ jìnnà jàre, èmi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà àpọ́nù fún ọba ti bá lọ́wọ́ àwọn tó bí wà nìyẹn. tọ́wọ́ àwọn bàbá rẹ náà ń bẹ, ìwọ ọ̀jẹ́ fi ilẹ̀ àwa fi ti wá lẹ̀, bó tiẹ̀ jẹ́ pa àtàǹkókó èyí tá a ti bí ilẹ̀ bí àtọ́dún mẹ́rin èyí náà máa mú mi sí. ìwọ tọ́ ọba fẹ́ kàsí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà àbẹ̀sẹ̀ wọn lọ́tàn lẹ́nu ó kù níkù àgbẹ̀rú koroko bá bẹ̀ gbàrú koroko ọkọ láàbí sì kú àgbẹ̀ á máa fò yìí ṣe lọ. ọlọ́run má jà lọ lẹ́kú lọ́wọ́ o, má jà lọ lárùn lọ́wọ́ o. ẹ̀yin ní fi sílẹ̀ ẹ̀yin náà ní tó padà dé bá lálàáfíà àtayọ̀ á máa pàdé láyọ̀. tọ́ wọn lọ́dọ̀ olúkà kìtìbó òtún ní bá ń bínú wa ilẹ̀ máa kọ̀ kìtìbó wọn. ajé alẹ́ ní bá ń bínú wa ilẹ̀ máa kọ̀ kìtìbó wọn. lẹ́nu iṣẹ́ wa ní ilé ìyá ilé bàbá ni wọ́n bá ń bínú wa ilẹ̀ máa kọ̀ kìtìbó wọn. bọ́rọ̀ kọ́kọ́ má dé wọ́n rọrùn wọ́n má bọ̀. ó sì máa rí nìyẹn wọ́n máa yálé àwọn ọ̀tá wa ibi wìtìwìtì délé àwọn ọ̀tá wa. ọyá gba nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ +234803298 ọgbà dáadáa +234803298 ọyá kọ̀ọ̀kan sí. sọrí nọ́mbà yìí tọ́ bá ti pè é dàrẹ́ títí ọ̀lọ́ mi ò sí ní Nàìjíríà nìyẹn, bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀. ṣùgbọ́n wọ́n tó lè bá mi sọ̀rọ̀ lórí rẹ̀ wọ́n tó fẹ́ ìtọ́jú lára ewé àtẹ̀gbò tó fẹ́ ká bọ̀ tírìtì nǹkankan àbọ̀ fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ̀ nìkan ló lè bá mi sọ̀rọ̀. àbí o fẹ́ wọ private group àbọ̀ fẹ́ join public group á sẹ́ndì líǹkì sí ọ. ṣùgbọ́n wọ́n tó fẹ́ wọ private kò sáyé líǹkì o, èmi ní hard ẹ̀ sínú o ò lè wọ́ bẹ̀, afẹ́rí kan ò lè gbé ọwọ́ bẹ̀. ọ san owó wọ́ bẹ̀ ọ sì máa sanwó ní oṣooṣù. èyí tá a bá ta ní kókó kò sáǹfààní fẹ́nìkan láti béèrè lórí ẹ o. ṣùgbọ́n àwọn èyí tá a ti filẹ̀ fún wa lọ́fẹ̀ẹ́ látọjọ́ tó ti pẹ́ ta kà tó pé tẹ bá béèrè lórí ẹ a máa ṣàlàyé fún yín. bẹ́ẹ̀ bá lè ṣe yẹn a tún fún yín ní omi. ǹjẹ́ gbọ́dọ̀ ara báyìí yóò sì máa lọ nìyẹn. má béèrè oògùn owó, má béèrè oògùn bọ́n, má béèrè oògùn àdá, má béèrè àfọ̀ṣẹ́, má béèrè àjàtúká lọ́wọ́ mi o. ewé àrẹ̀mọ làwa ń já o, àwọn ìjáwé àjàtúká o, àdára fún wa o, yóò yẹ wa o. ẹ̀yin ọ̀yọ́ mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń tẹnumọ́ bí àtijọ́ mẹ́ta, gẹ́gẹ́ bí ibi tá a mọ̀ tá a máa dé sí ní orílẹ̀-èdè Abidjan ní Côte d'Ivoire ní sódèsì màkásí ìyàtọ̀ díẹ̀ yóò àyípadà ráńpẹ́ yóò débà torí pé àtúnṣe wọ́n ń ṣe àtúnṣe sí ilé náà lọ́wọ́. àwa ní pé ká má fi dára wa dúró. ẹ pàdé mi ní Makori ni mo ti fẹ́ gbàlejò lọ́tẹ̀ yìí. Makori ni màá ti dá ẹ̀yin ìyẹn wa lóhùn. ìwọ̀n afẹ́ lò ju bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì lọ. tí n bá ti kó mbẹ́ ń padà sórílẹ̀-èdè Benin ń lò bí ijọ́ mẹ́ta láti bẹ̀ ń kọ́ Nàìjíríà yá. tọ́ ẹ̀yin ẹ̀mí lórílẹ̀-èdè Côte d'Ivoire ìpàdé wa bí oyin yọ̀yẹ̀ wa kò ní yẹ̀ lẹ̀. ire o ire kàbìtì. ẹ̀yin abiyamọ ẹ fojú àánú wa abiyamọ. ayé ṣe mí ṣe bí wọn ò dá.